àbọ̀bàjẹ́ ìyálóde ṣe mo gbọ́dọ̀ lé àná ni wọ́n dé láti ilé Los Angeles ó má dẹ̀ ti rẹ̀ wọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní ṣe olórí ẹgbọ́n kò tẹ̀ ń sọ lẹ́nu Àrẹ̀mọ ń sùn ó ń sùn ẹ gbọ́ káàtẹ̀ ní pé kò tẹ̀ wá yé Àrẹ̀mọ ṣé kò tún yẹ ẹ̀yìn àgbàlagbà ni ẹ̀wẹ̀ èmi ò sì di àbò sí o kí ni gbogbo yín sọ̀tì yìí kádúrú wa ká fi lé wa sílẹ̀ ká máa bọ̀ láàfin àwa débí ẹ wá Lárẹ̀mọ o ó ń sùn ṣé ẹ sọ fún pé à ń bọ̀ wá ṣe ìkìlọ̀ ìgbéyàwó orí adélé nìyí. abẹ́ mọ́tàbọ̀ wá ṣe ẹjọ́ sùúrù mi bò ẹgbẹ́ wà láti mọ ní kọ̀mẹ́tì ń bèèlì òun. inú ẹ̀ ṣe sùúrù àwọn olórí. wọ́n gbọ́ pé àgbà yìí ṣòro bí èwe ni èkì àwọn àgbàbọ̀ wọ́n ní kókó legun yán ṣùkú legun àgbàdo ọ̀rọ̀ tó bá dàgbà bí ọ̀gẹ̀dẹ̀ ìgbà aṣọ ni wọ́n máa ń dá fún ìlágan tí wọ́n ń fò òwúrọ̀ mẹ́mu wọn ò mẹ́mu wọn iṣẹ́ ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yé iṣẹ́ ọ̀tá fi ń ṣàwẹ́wà ẹnu lọ́rọ̀ tó ṣe kókó tó báyìí tó gbé àwọn àgbààgbà jọ ìjókòó ọ̀dà. ọkọ̀ bá jẹ́ ẹsẹ̀ ní olórí. kí l'Àrẹ̀mọ fi wá pè pàápàá àrífín lélẹ́yìí ẹ sọ fún Àrẹ̀mọ o lọ́wọ́lọ́wọ́ àwa ni bàbá ẹ̀ àwa tún ní ìyẹ́ ẹ̀ ó wá lè dọba lọ́la o kó wá jẹ́ bàbá wa a wá síbí láti wá tọ́ sọ́nà ni àwa ṣìdí ńlé adébítán ẹ sọ pé ó ń sùn. ẹ mọ́kàn tí ẹ̀ dá lóhùn ṣébẹ̀ ń tọ́ wà láti mọ́lé kọ̀mẹ́ntì ń gba béèlì òun ni. olórí ẹjọ́ pé ẹ̀yin ọmọ ìtàn tó bí ọba tó ń bẹ nínú ìdílé yìí nìkan ni. ìtàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀yin nìkan lẹ lẹ́tọ̀ọ́ láti jọba lóde ilẹ̀ yìí ẹ̀yin nìkan kọ́ lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀ yìí ṣe lẹ́tọ̀ọ́ láti jọba bẹ́ẹ̀ ni ìdílé alákùkọ náà lẹ́tọ̀ọ́ láti jọba ọ̀dà wọ́n sọ̀tọ̀ kan fún yín tí ó yé yín yékéyéké nígbà wáṣẹ̀ nígbà tí ọba yìí kan ìdílé alákùkọ wọ́n fọmọ oyè kalẹ̀ Adékànmí ló kọ ọmọ oyè tí wọ́n fà kalẹ̀ Adékànmí wọ́n fà kalẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún ní dédé aago 12 ọ̀sán gbogbo wọn péjọ wọ́n ṣe ìgbéyàwó yáde gẹ́gẹ́ bí irú ìtawà náà fẹ́ ṣe lónìí ẹgbẹ́ bẹ́ẹ̀ dáhùn ìgbéyàwó tí wọ́n ṣe ọ̀hún nígbà wọ́n ṣe ìgbéyàwó ọ̀hún tán inú wọn bá dùn bí wọ́n ti ń mẹ́mú bẹ́ẹ̀ wọ́n mọtíkà bí wọ́n ti ń mọtíkà bẹ́ẹ̀ wọ́n mẹ́mú bí wọ́n ti ń mẹ́mú bẹ́ẹ̀ wọ́n mọtíkà bí wọ́n ti ń mọtíkà bẹ́ẹ̀ wọ́n mẹ́mú ìtọ́ wọn yàtọ̀ sí tọ̀ọ̀gùn ni wọ́n bá mẹ́mú ọ̀hún tí wọ́n yó tán batakun ẹmu tí wọ́n mú kò jẹ́ kí wọ́n rántí láti ṣe òròlé tí wọ́n ṣe lóru wọ́n bá gbàgbé sùn lọ bí wọ́n ṣe gbàgbé sùn lọ́nu nígbà tó wá di aago 12 kọjá ìṣẹ́jú 7 l'Àkùkọ Òru bá kan ló kọ bó ti kọ tó báyìí gbà ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ lára wọn bó ti ń gbojú yọ bẹ́ẹ̀ ló ń gbámú yọ bó ti ń gbámú yọ bẹ́ẹ̀ ló ń gbẹnu yọ bó ti ń gbẹnu yọ bẹ́ẹ̀ ló ń gba gbogbo etí wọn yọ má jẹ́ ń tọ̀yìn nígbà tí lè mọ́ ẹ̀jẹ̀ ti tọ́ lára ọkọ àtìyàwó Àrẹ̀mọ bábágbẹ̀mí mi ẹni tí Ṣàngó bá pa kò sí èèyàn kan tó lè gbé oníṣògo ẹgbẹ́ rẹ̀ ni ó gbé orò ló jáde o lọ́rọ̀ bá gbàgbú kan lọ́rọ̀ bá bẹ́ẹ̀ bí ti ń ké yúnmúyúnmú bẹ́ẹ̀ ló ń kù yúnmúyúnmú lọ́rọ̀ bá bẹ́ẹ̀ bí ti ń ké yúnmúyúnmú bẹ́ẹ̀ ló ń kù yúnmúyúnmú bí ti ń ké yúnmúyúnmú bẹ́ẹ̀ ló ń kù yúnmúyúnmú nígbà òrò forí lé òrò bá forí láàfin ẹ má jẹ́ ń tọ̀yìn àtòrí adé àtòlórí ọba ẹ pa wọn lẹ̀ òrò kúrò láàfin láti ìgbà náà ló ti ní lá ìdílé wo níjọba wọn lóde ilẹ̀ yìí ló fi kó ẹ̀yìn nìkan ṣé irú eléyìí láwa ṣàwẹ́ wá sí tá a fi ṣe yẹ̀yẹ́ ìṣẹ̀ṣe ọ̀dà. àfọ̀bàjẹ́ mo forí adé bẹ́ẹ̀ ẹ jọ ẹ ṣe sùúrù ẹ jọ ká mi fi ìdùnnú gbogbo bẹ́ẹ̀ ṣe sọ ni màá jẹ́ kí wọ́n gbọ́. olórí àwọn ò fẹ́ kọ́ bá wa kó kú lọ́jọ́ tí ò tọ́ ọgbọ́n bí láti ní ká ṣe gbogbo ètùtù gbogbo tó yẹ ká ṣe fún wọn ìṣẹ̀ṣe làgbà. bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà mo ti gbọ́ balógun. ní kọ́mọ́kọ́mọ́ kò sọ f'Àrẹ̀mọ gbogbo nǹkan tó yẹ kó ṣe kó ṣe. ẹ má bínú àfọ̀bàjẹ́ ìyálóde ẹ̀ ní bínú mi. àwọn àmúrò ṣèṣe àmúrò ṣèṣe ilé ìdí òtó kan wọ́n sì jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ làtà. ó ṣe dé wọn mọ́ ní. ó sì ti yéjà rẹ̀ ní ètò àbíyamọ yìí ọmọ bí ó ṣe fọ ìtí ọmọ rẹ̀ pé wó.
wo pín Elédùà o abẹ́ òrà ayé ẹ̀dá níta ìrònú ẹ̀dá kò bá bí Èdùà gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tọ̀ o ẹ wá wo pín Elédùà o abẹ́ òrà ayé ẹ̀dá níta ìrònú ẹ̀dá kò bá bí Èdùà gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà. Sábà bí ẹ̀dá ti rí ènìyàn wojú ẹ̀dá lóde ẹni pàtẹ ọjà òta o ọ̀tọ̀ lẹ́ni wájà wá ná orí òyì akúlẹ̀yàn dànù o kádàrá ọ̀gá kó kọrùn ẹ wò bí ilé ayé ti rí ẹ wò ọ̀rọ̀ ilé ayé lẹ́sẹ̀ ẹgbà wọ́n sábà bí ẹ̀dá ti rí ènìyàn wojú ẹ̀dá lóde ẹni pàtẹ ọjà òta o ọ̀tọ̀ lẹ́ni wájà wá ná orí òyì akúlẹ̀yàn dànù o kádàrá ọ̀gá kó kọrùn. wọ́n lójú ọ̀nà fún mi jáde ṣé ẹ̀ ní bọ́ta àbí kí lẹ̀ tún ṣe ń bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ jókòó lù mí irú kàtìkàtì wo nìyẹn káwá débi àdúgbò wa wọ́n wá ní Àrẹ̀mọ irú ọ̀rọ̀ dáadáa wo nìyẹn. ṣé ariwo wa lè débi kọ́ ní ìyá Àrẹ̀mọ ń bọ̀ pàápàá ó ń sùn. rubbish. ìrònú ẹ̀dá kò bá bí Èdùà gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tọ̀ o ẹ wá wo pín Elédùà o abẹ́ òrà ayé ẹ̀dá níta ìrònú ẹ̀dá kò bá bí Èdùà gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi fàyè ìpín o àjẹgbà. báwo ni gbogbo London? ó ga rárá o àkó fún mi o n kò lọ síbi àkókò kí nǹkan tí wọ́n kó fún náà. ó yí lọ́mọ yóò lù ú ó ti dé kókó fún mi. ó lọ jọ máa fi ẹ̀ padà ṣùgbọ́n máa fi ẹ̀ padà. kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi kí ló ń ṣẹlẹ̀. Fèyí kí ni nǹkan tó ń ṣe ń lé náà? yóò sọ fún mi ó jókòó òun wo TV òun mu drink òun receive call kinní kan kí ni nǹkan tó ń jókòó ṣe ń lé náà? kí ló ṣẹlẹ̀ kí ló dé. mi sọ̀rọ̀ ìyálóde nǹkan. wọn sí ilé. wọ́n ti jáde. ìyálóde jáde. ìyálóde ò dẹ̀ sọ kankan fún ẹ. pé kí ni. mo mọ̀ pé wọn ò ní lè sọ kankan fún ẹ nítorí pé wọn ò ní fẹ́ bá ẹnu jẹ. kí ló dé. mo gbé ìwọ wà nù ilé tí gbogbo ìgboro ti dàrú tí gbogbo ilé ti dàrú tí gbogbo ìgboro ti dàrú. ọ̀rẹ́ ò yé mi kí ló ń ṣẹlẹ̀. ṣé o mọ̀ párẹ̀ wọn ti dé. Àrẹ̀mọ wo ló dé ṣáàlá ìkó máa fi àwàdà ṣe yẹ̀yẹ́ Àrẹ̀mọ adé èmi ò ní mọ̀ ó fọ́ ni. Àrẹ̀mọ adé wo ní mọ̀ lójú kò síbi lo cross legelo náà ní mọ̀ ṣé mo wá sọrú ẹ̀ fún ẹ lánàá. wọ́n
tí gbogbo yẹn lè jàre má máa bá mi sọ nǹkan tí ò lọ Àrẹ̀mọ á wọnú ìlú yìí èmi ò ní mọ̀ káta sọ pé mọ́ èmi ò sọ fún mi òun fúnra rẹ̀ ó máa sáré bọ̀ bíbá yìí ni aṣọ́gun pátá tí bára bọ̀ sá tipẹ́tipẹ́ láti pín ní síbáyìí máa ní awádìí èmi ò ní mọ̀ jọ́ torí Ọlọ́run sọ̀kan mi jọ. ẹlòmíì ni mo rí gbó jẹ́ kí mi sọ kíní kan fún ẹ ṣé o mọ̀ pé Àrẹ̀mọ máa ṣe ìgbéyàwó ní ọ̀sán yẹn ìwọ́dọ̀ kò sí ẹ lọ sọ pé Àrẹ̀mọ ń bọ̀ abẹ́ ẹ̀ àwa bẹ́ àwa ṣe kíní kan ó ń bọ̀ ṣo serious ni ṣé mo bẹ fi rẹ̀ ṣàwádà lánàá ni mo náà máa ṣe ìgbéyàwó rí adé léèní eléèní by 12 o'clock kí ni nǹkan tó ń sọ lẹ́nu. Àrẹ̀mọ ti pa mí o Àrẹ̀mọ ti break heart mi o Àrẹ̀mọ want to break my heart. àti wo ló ń kígbe àti tó ti break tipẹ́tipẹ́ òun nìwọ ẹ̀ṣẹ̀ jókòó náà fọwọ́ kan yà wọ́n ti break heart mi o wo jẹ́ kí mi sọ kíní kan fún ẹ torí àmọ́ ẹ wá o kó jẹ́ ìtẹ̀mọ̀ kan tá a máa ṣe sí. ni mo lè ṣe o má lọ lé wọn ni má lọ sunkún sí wọn lọ́rùn lé wọn àbí kí n pọlọ́pàá fún ni. ẹ gbà mí àrìndínmọ̀ lọ́mọdé yìí ṣé bí mo jókòó tó yọ máa ṣe bí kí ló máa ṣe báyìí ṣé nǹkan tó máa ṣe nìyẹn nínú ilé wo jẹ́ kí n tètè sọ fún ẹ kí tètè jáde sí nǹkan tá a máa ṣe nítorí pé àlè máa wò bẹ́ẹ̀ ìwọ gan ọmọ ilé nìyàn ni ẹ o. That's the only solution. Oh, ó fẹ́ work pani. Mo wà lẹ́yìn ẹ̀bí ike. Mo wà lẹ́yìn ẹ̀bí ike. Ènìyàn wáyé ẹ̀dá ti rí. Èrò ẹ̀dá gbọ̀nà tọ̀ ó. Ẹ wá wo pín Ẹlẹ́dùà o. Àbẹ̀wò ráyé ẹ̀dá níta. Ìrònú ẹ̀dá kò gbà bí Èdùà gbà. A ò kúkú lè gbọ́n bí bàbá. Ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹ̀dá lọ́rùn. Ìwọ ọmọ ẹbí lásán sí fún ọ̀rá mi. Irú rọ́bìṣì òṣìwọ́ lè. Àìsí. Oṣù oníkùnkù tẹ máa ń ṣe láàfin eré. Ẹ jẹ́ wá sọ fún yín. Omi tuntun ti rúbà ẹja tuntun lẹ̀ ti wọ́n bẹ̀. Máa rí pọ̀ tẹ̀kọ́. Inú yẹn gbẹ́ mi létí. Kábíyèsí gan tó ní bí kọ́lọ̀ fún ọ̀hún kí wọ́n ibi tó bá wà wọ́n gbé ọwọ́ sókè gbà mí létí rí. Àrẹ̀mọ tó jọmọ wọn gan kò ṣe rẹ́rìn ká máa sọ pé obìnrin àtẹ̀yìntọ̀ lásán lásán obìnrin àtẹ̀yìntọ̀ lásán lásán kọ́ sókè gbé mi létí. Máa jọ lójú máa jẹ́ kó mọ̀ pé ọmọ ẹ̀gbà pọ́nbélé ni mí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa jọ lójú. Ìwọ náà ṣé òwúrọ̀ aṣọ tí mo wọ̀ kó yàtọ̀ sí títí wọn yóò lè wọ́n dáadáa kó tó máa wọ́n sùn. Ìwòye sọ fún mi pé ẹjọ́ ń bọ̀ ni ìwòye sọ fún mi pé ẹjọ́ ń bọ̀ ni. Wọ́n ti súnmọ́ mi tán mi lè pariwo. Sórí màá jẹ́ kó yé pé èmi kàkó mo ti pẹ́ níbí mo mọ àbáwọlé àjáde nínú ààfin gbogbo àṣírí ààfin pátápátá wọn ló wà gbogbo ọ̀nà tí bá mọ̀ níkàáwọ́ mi máa fi fìyà jẹ bẹ́ẹ̀ ni ṣòro tó fi gbá mi tó gbé sókè tó fi gbá mi yẹn kí lè ní tó ṣe àrọwọ́ mi. ṣáà ní rọra pariwo. kí wọ́n á pariwo bíi ti báwo ẹ́. tó ti dárúkọ mi sí o má ṣàkóbá mi. ìwọ kan má kó bá mi ìwọ kan má kó bá mi. ṣùgbọ́n pé ọ̀rọ̀ tó sọ fún mi lẹ́ẹ̀kan yẹn kò síìsì láti mọ bọ́dà mi ṣá. èwo nínú ọ̀rọ̀ tí mo sọ fún ẹ mo pọ̀ ọ̀rọ̀ tí mi àti ẹjọ́ sọ pọ̀ àánú èrè máa ń rántí wọn èwo ń bẹ̀rẹ̀ gangan. èyí tó sọ fún mi pé ó ṣe orò kò ṣe orò mo máa tó máa ṣe tí mo bá ṣe orò ìgbéyàwó fún wa àti kábíyèsí ní bíi 12 o'clock pé kábíyèsí àti wọ́n máa bleed to death. ìyẹn ló ṣe rántí wo èmi má ti gbé máìndì mi kúrò ń bẹ̀ o torí mọ́mì mi ti pípẹ́ máìndì mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tó jẹ́ kẹ́rù bá mi mọ́ nìyẹn ọkàn mi ti balẹ̀ ń sìn àyà mi ò jẹ́ amọ́jà rẹ̀. Of course Mr. Napad pé láti England lánàá wọ́n ní wo wa yẹn ti rẹ́dì àmọ́ ọ̀rọ̀ ìgbéyàwó bí adé tí mo ṣe kò jẹ́ kí n rántí £200,000. That's a lot of money. ìyẹn ló rántí owó tá a ti ń retí láti jọ ìwọ mọ. ṣáà má bínú sí mi rẹ́ mi. ètò send ẹ̀ sí corporate account wa as usual na. ó mọ kọ́ tèmi rò ní ó ṣe má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ó mọ̀ pé mi àti làmà
fẹ́ lọ́jọ́ lọ sign and ó dẹ̀ mọ̀ pé mi ò lè wà available jẹ́ kó send us account tẹ̀ kémi wà nígbà kí wọ́n dẹ̀ máa bá business lọ ìyẹn tún kọ́. mo rí somebody but that means pé màá láti lọ sílẹ̀ because mi ní any account information mi kankan lórí I have to go and get it. ọ̀rẹ́ mi mo má pẹ́ o ọmọ pé 12 ọ̀sán la máa ṣègbéyàwó rí adé. kí ni mo fẹ́ lọ mú lójú nǹkan yẹn mi ì lè pẹ́ ṣé màá fi wọ̀ nǹkan sí ìgbà yẹn. tètè wá máa lọ o gbọ́dọ̀ pẹ́ o ṣùgbọ́. Okay. Ṣé o class máa dìyàwó ọba. Àrẹ̀mọ ọ̀rọ̀ kan máa ṣe pàtàkì tí mo gbọ́dọ̀ fi tó ìwọ àtìyàwó ẹ̀ létí gidigidi and I want you to listen to me very well. Mo mọ̀ pálákòwé ní bọ̀tà àwọn ètùtù kan náà dẹ̀ wà táwa náà gbọ́dọ̀ ṣe. Ṣẹ́rí tó bá di déédéé aago 12 kọjá ìṣẹ́jú 7 òru èní Akuko Oru akọ ní ìgbàlẹ̀ níbi tí àwọn ìjòyè tí wọ́n ṣe ń ṣe àìsùn ìgbéyàwó orí adé. And at the same 12 o'clock ní aago 12 òru náà bákan náà ó wá pẹ́ jù àrírú ẹ̀rí á kọjá ìṣẹ́jú 7. Mo ní àdúrà àti ètùtù tó kan dandan tí mo gbọ́dọ̀ ṣe fún ìwọ àti orí adé pẹ̀lú adé lórí tí ẹ̀yin méjèèjì adé wà ní ìhòòhò. Ṣé wàá gbọ́ tí a bá kọ̀ tá a ṣe léyìí gbogbo ibi tí ìhò wà lára ẹ̀yin méjèèjì ni ẹ̀jẹ̀ máa gbà jáde títí tí gbogbo ẹ̀jẹ̀ ara yín á fi gbẹ tán pátápátá. tó òòṣà òkè àtàwọn alálẹ̀ ilẹ̀ yìí kò ní jẹ́ kémi fojú sunkún ọmọ wọn. Mọ́mí ẹjọ́ máa jẹ́ kí n pọ̀ wọn ẹbí mi kọ́ wá dúró tì mí bá. kò tó yẹn o ò ní láti pa àwọn fámìlì ẹ̀ àtọ̀. Surely to be the queen and the king you have to be independent. Kò tí ẹ fàyè gbá gbogbo à ń pẹ́ bí à ń para yẹn rárá. Ọ̀rẹ́ tiẹ̀ kan àti ọ̀rẹ́ orí adé kan ló gbúdọ̀ wà níbẹ̀. Àwọn ìjòyè afọbajẹ pẹ̀lẹ́mi ìyá ọba nìkan la gbúdọ̀ wà níbẹ̀. Ìyẹn kẹ̀dẹ̀rẹ́ ta bá máa ṣe ti mọ̀ pé lọ́sàn-án èní yìí láago 12 nìyẹn. Kó tó di pa máa ṣètùtù tòru láago 12 òru. But ìgbéyàwó yìí a gbúdọ̀ ṣe lọ́sàn-án èní at exactly 12 o'clock. Ayé mi ń jà ní ma, I'm scared. You don't have to be scared. Ohun tó gbogbo yẹn kò ní wàhálà nù. And nǹkan tí mò ń try láti sọ láti ọjọ́ náà nìyẹn fún yín olórí tó dàbẹ̀ ní bí àwọn bá yín lágídí pé mi ò ní interest nínú gbogbo eléyìí sìn tradition àbí nǹkan kan yẹn mi ò rí sìn. Náà ẹ̀ try láti sọ fún wa ń sìn wípé àkùkọ kan máa kọ láago 12 agree àkùkọ lè kọ ẹran gan lè ké láago 12 kò ní nǹkan kan ṣe. Ọ̀tẹ̀ wọn try láti sọ fún mi pé máa bọ́ra lẹ̀ sí òhò olórí pẹ̀ládé lórí ṣérùkẹ̀rẹ̀ máa wà lọ́wọ́ mi no àbí rárá kò yẹ yín sìn máa bọ́ra lẹ̀ sí òwò níwájú yín olórí why. Mo ti mọ̀ pé bẹ́ẹ̀ ni tiẹ̀ rí mo mọ̀ pé bẹ́ẹ̀ ni tiẹ̀ rí sórí ìwà alákọ̀wé yìí Ọlọ́run má jẹ́ kókó báyìí mo ti mọ̀ pé ó máa fà á kékọ́rí ni torí náà mo ṣe ní pé kí n wá tẹ̀mọ́ ẹ létí ó ṣe dandan o Àrẹ̀mọ ó ṣe dandan gidigidi a lè fi òṣàálẹ̀ o ká sọ pé àní ṣe nítorí pé because it is a modern time tipátipá ni o. Torí náà ni mo ṣe ìwà akọ̀wé tó máa ń òun ni mo ṣe ní pé I have to come and tell you. Ṣé ẹ̀gbọ́n ti ń gbé kán máa kúrò bí láàfin ẹ máa ṣe kọjá ẹ̀rẹ́ ṣe láago 2 rẹ̀ mo ní ká bọ́ra sí òhò kí bọ́ra sí òhò ẹ̀jẹ̀ máa ń yọ ní gbogbo òhò ara mi. You see tí mo ń try láti sọ ni kó tó di kọ́rọ̀ ọba ìdè mo lè níbi òní interest fún ẹ lọ. I don't want to die. I'm scared. Ó dé jọjẹ́ ká bọ́ lórí sọ̀rọ̀ bí ó lè jà kí n pè wọ́n ẹbí mi kó wá dúró tì mí. Àtìgbà tó lórí tí rí ẹ náà ti mú ẹbí ọmọ olè lọ sọ fún wọn náà gẹ́gẹ́ bí ìyá ẹ kò ní nǹkan kan ṣe tọ́ bẹ́ẹ̀ ni ṣe bó ní interest láti dolórí. Of course wàá ní sùúrù náà ni ò ní jẹ́ ká yẹ ẹja mọ́ gbogbo tó bá ṣẹlẹ̀ náà ni ẹja jọjọ lára àwọn tó bá fẹ́ yọ lára ẹ̀ ní wọ́n á dẹ̀ jọ rí òwò àwọn tó bá fẹ́ rí ni. Ìwọ ni kọ́kọ́ àjọ wà ń bẹ́ẹ̀ ni máa káyẹ̀ já ìwọ ni kọ́kọ́ káyẹ̀ bá ń já ẹ̀mí nǹkan.
kankan. Ṣé máa sọ pé kò sí nǹkan kan? Látàárọ̀ ni mo ti ń rí ẹ tó ti ń ká ṣíóṣíó kiri inú ilé tó ń sunkún. Kí ló ṣe ẹ́ náà? Sí kankan. Kò lè yí ẹ. Ìyà jẹ mí kò lè yí ẹ. Ọlọ́run ní jẹ́ ká ró ìyà. Ọlọ́run ní fi ìyà jẹ wá. Ọkọ tó bá ṣe ẹ́ gangan ni kò sọ. Kí ló ṣe ẹ́? Ìyàwó orí adé tí a fẹ́ ṣe ní ọjọ́ tòní. Ṣùgbọ́n pé mi ló yẹ kí n jẹ́ ìyàwó náà. Owó kan ṣáà ń dá ọ̀rọ̀ náà rú mọ́ mi lójú. Báwo ni wọ́n fẹ́ ṣe ìyàwó orí adé ṣe kàn wọ́n bẹ̀? Kò lè yí ẹ, mo ṣe sọ pé kò lè yí ẹ. Báwo mo yẹ fẹ́ sọ tó bá fi yí ẹ kò lè yí ẹ? Nǹkan tó dùn mí ó wà ní ọkàn mi ó jó mi kò lè yí ẹ. Máa wá bóyá máa sọ náà ni torí ọkọ̀ ń sunkún òun sunkún àmọ́ lájorí nǹkan tó ń ṣe ẹ́. Kí ló ń ṣe ẹ́ gangan ṣàlàyé fún mi náà ò lè máa kọ́ntínú láti máa sunkún báyìí. Ṣùgbọ́n pé kí Àrẹ̀mọ tó travel èmi lọ́yìn a special meal tí mo kò jẹ tí mo ṣe tọ́jú. Àrẹ̀mọ tó travel Àrẹ̀mọ promise mi pé tó bá padà wá sílùú èmi àtòwújọ máa ṣègbéyàwó. Àrẹ̀mọ wá padà wá sílùú. Àrẹ̀mọ wá bọ̀ Àrẹ̀mọ wá gbóbìnrin mi wá. Àrẹ̀mọ gbóbìnrin àjọjì wa ó fẹ́ ṣègbéyàwó. Oníṣẹ́ṣe Àrẹ̀mọ fìyà jẹ mí. Àrẹ̀mọ gbọ́ mi ṣe lójú mi Àrẹ̀mọ fìyà jẹ mí. Ìgbéyàwó yẹn ò ní ṣe ṣe kò ní ṣe ṣe ó máa dàrú ni kò ní ṣe ṣe. Àrẹ̀mọ tọ́lá Àrẹ̀mọ ló wà dá fún ẹ kò ní dá fún ẹ. Tọ́lá tó máa ń fi àṣẹ sí kò ní ṣe. Tọ́lá lẹ́nu ló máa dúró. Àrẹ̀mọ ó máa fojú sunkún ó máa sunkún òní rẹ́ni gbẹ̀ òní rẹ́ni bẹ̀. Àrẹ̀mọ fìyà jẹ mí máa gbẹ̀san. Mi ò ní dúró ní ìdájọ́ Ọlọ́run. Mi ò ní dúró kọ́ náà wá ṣe ìdájọ́. Ọwọ́ ara mi ni máa fi ṣe ìdájọ́ yẹn. Àrẹ̀mọ máa sunkún ó máa wá omi títí ó máa sun ẹkún. Kò ní rẹ̀ níbẹ̀. Ìyà jẹ mí. Bí yóò bá lè dààmú ló máa ń farú wọn lọ́lọ́run lọ́wọ́ ni. Ṣé wàá fẹ́ gbọ́ pàbàbà rè? Mo ti ṣẹ́yún fún Àrẹ̀mọ lẹ́ẹ̀mẹ́ta kó dáhùn. Mi ò mọ̀ bóyá mo lè bímọ bọ́ láyé mi. Bóyá mo lè gbọ́ pa bóyá mo lè gbọ́ pọ̀. Ó bá yé mi jẹ́ Àrẹ̀mọ. Ìyá máa jẹ́ ni. Ìyá máa jẹ́rú. Ìyá jẹ́rú. Kò sẹ́bí. Kò sọ́ra. Àrẹ̀mọ. Ó lè jẹ́ ní ẹgbẹ́. Àrẹ̀mọ bí àjẹ́ mi. Fa lọ́lọ́run lọ́wọ́ náà. Eléyìí mo lè fa lọ́lọ́run lọ́wọ́. Fúnra mi ni máa ṣe ìdájọ́ yẹn. Mo lè dúró ní ìdájọ́ náà. Ìdájọ́ náà máa pẹ́ jù. Ènìyàn wáyé ẹ̀dá ti rí. Èrò ẹ̀dá gbọ̀nà tọ̀ ó. Ẹ wá wo pín Ẹlẹ́dùà ó. Àwòrán ayé ẹ̀dá níta. Ìrònú ẹ̀dá kò bá bí ẹ̀dùn àgbà. A ò kúkú lè kàn bí bàbá. Ẹ̀dá ò lè kàn sí àṣẹ̀dá lọ́rùn.
tó fi payé ìpín o àjẹgbà ènìyàn Kako. ayé ẹ̀dá ti rí. Wọ́n tiẹ̀ yọ fún ọ láyè. èrò ẹ̀dá gbọ̀nà tán o. Kako, ṣé mo rán iṣẹ́ látàárọ̀ tí mo ti rán iṣẹ́ kó o padà wá jíṣẹ́ fún mi kájẹ ló lè wọ bí ṣé bí àgbẹ̀mí lórí fóònù ìyálóde mo ti lọ mo ti dé o báyìí ni o àrùn mi ra ààrẹ jẹ tó bá pò rẹ ti jíṣẹ́ ni èmi wọn á ti jẹ́ kí n mọ̀ kó o ti jíṣẹ́ kí ló dé. ìyálóde má bínú gbogbo iṣẹ́ tó rán mi pátápátá mo ti jẹ́ ìyálóde kódà bọ̀ ńgbà tí mo débẹ̀ tí mo jẹ́ kó mọ̀ pé látọ̀dọ̀ ìyálóde àwọn ọgán jẹ́ kó yé mi pé títí aago 10 àwọn máa jẹ́ kí n mọ̀ pé mo ti jíṣẹ́ fún wọn wọ́n á yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe ń sọ́nsìn pé ẹ̀ tí ì rí kankan mo jíṣẹ́ tẹ́ rán mi. àwọn Kako wà o ọ̀rọ̀ ẹ ti rí bákan lẹ́nu ọjọ́ mẹ́ta níwọ̀n tí mo rò pé èèyàn tèmi ni ẹ́ ṣé màá tó rán iṣẹ́ tì ó ti ń jíǹde òun rẹ̀ èyí ṣé màá wá rán iṣẹ́ tì ni kí ló dé ṣé ìyàtọ̀ máa tó báyìí kí má tẹ̀lé nìkan tí mo lè fojú jọ. ẹ má bínú sí mi ìyálóde gbogbo ẹ̀ pátápátá máa ṣàtúnṣe sí má bínú ẹ ṣe. orí òyì akúnlẹ̀yàn dànù ọ̀kadà ara ọ̀gá. aráàlú bọyẹ mo kí yín o gbogbo ẹ̀yin aráàlú ajé ìgbé mo kí yín ní kọ̀ọ̀kan àìfi tá a wúlò adé yìí ọ̀rọ̀ bù ṣe o. ẹ bí mo bá pẹ́ ní ẹ bá ń pẹ́ ní bí mo bá pẹ́ ní ẹ bá ń pẹ́ ní mo pẹ́ ta ẹ bá ń pẹ́ ta mo pẹ́ rìn ẹ bá ń pẹ́ rìn mo pẹ́ òun ẹ bá ń pẹ́ rùn ó yá mo pẹ́ fà ẹ bá ń pẹ́ fà mo péje ẹ má bá ń péje nítorí pé olúbọ ṣòro péje ayọ̀sá ṣòro kíje ọ̀rọ̀bù ṣòro kíje adéhùnmí o ọmọhùnmí o ọmọhùnmí o ọmọhùnmí o ẹ ti ṣòro lónìí ẹ ti kíje yóò tún yọ bà fún yín o èyí tó ṣe kókó jù bẹ́ẹ̀ òun ni tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé rí ìṣẹ̀ṣe àti ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ tí a ní yìí kò sọ́ba kan tí ó bọ̀ sórí àpèrè lálẹ́ ìlólórí nítorí pé ní kò sí àpọ́nlé fọ́ba tí ò lólórí. ẹ̀yin àwọn àgbégbá ayé lẹ́yìn méjèèjì lọ́wọ́. adéhùnmí kò gbọ́dọ̀ bàjẹ́ nígbà tiẹ̀ o ní ayé olúwo kò bàjẹ́ nígbà àtàrẹ̀sà kò bàjẹ́ láyé ọwọ́ ògùn àga kò bàjẹ́ kò ní bàjẹ́ nígbà tiẹ̀ náà o. kẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ ṣe dáadáa o. bá ń gbégbá ọwọ́ rẹ. adéhùnmí ilé ayé la gbé ní ọlọ́wọ́ yìí o kò gbọ́dọ̀ bàjẹ́ nígbà tiẹ̀ o láyé olúmọ kò bàjẹ́ olúmọ o tàrẹ̀sà kò bàjẹ́ nígbà tàrẹ̀sà kò gbọ́dọ̀ bàjẹ́ nígbà tiẹ̀ o. ọmọ mi gbà ìlú la gbé lẹ́yìn méjì lọ́wọ́ kò gbọ́dọ̀ bàjẹ́ lórí ẹ̀yìn méjì kò gbọ́dọ̀ bàjẹ́ o gbọ́dọ̀ dára yín o gbogbo òlú ajé ìgbé ń bẹ lọ́wọ́ ẹ̀yìn méjèèjì o ṣé ayé tutù yẹ ká ṣe láago 12 ọ̀sán nígbà tí oòrùn bá ṣẹ̀ jáde òun là ń ṣe fún yìí bí wọ́n ṣe ń ṣe ń gbà wáṣẹ̀ náà nù. ẹ wá gbọ́ gbogbo ìtókù tó yẹ kí wọ́n ṣe kó ṣe fún yín ìyún láago 12 òru ẹ̀yin olórí ìyá ọba ìyókù ó dọwọ́ rẹ o bá a ṣe sọ fún ọ bẹ́ẹ̀ ni kó o ṣe ṣe o ẹ má jẹ́ ká aago 12 ó kọjá ìṣẹ́jú kan o ó ṣe kókó ẹ fura yín ẹ fura dáadáa o ẹ má ṣàṣùpìyè o ẹ má ṣàṣùpìyè ó léwu o ìyún nù ẹ̀yin méjèèjì ifá kan dé olùkọ́ gorí àtẹ ó ní ẹ má fi sùúrù pé sùúrù ẹ má fi sùúrù pé sùúrù ẹ má fi ewé èrò kò pé ní oríra ẹni bá fi sùúrù pé sùúrù ẹni tó fi sùúrù pé sùúrù ẹni tó bá fi ewé èrò kò pé ní oríra ajagunmalè ifá sórí kodò ifá rí wọn ajagunmalè ẹ nírí jà fá o. kò sí tó kù wọ́n ní ká wá jó ló bá yọ̀ lọ àti parí òtútù náà nù. ìrè mi kàṣà ìgbà o ìrè mi kàṣà ìgbà. ìrè mi kàṣà ìgbà o ìrè mi kàṣà ìgbà. èyí tí a wí irúnmọlẹ̀ àgbà o. ìrè wa kàṣà ìgbà o ìrè mi kàṣà ìgbà o ìrè wa kàṣà ìgbà. ìrè wa kàṣà ìgbà o ìrè wa kàṣà ìgbà. èyí tí a wí irúnmọlẹ̀ àgbà o ìrè wa kàṣà ìgbà o. ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tán o ẹ wá wo pín Ẹlẹ́dùà o àbẹ̀wòrán ayé ẹ̀dá níta ìrọ̀lú ẹ̀dá kan. ẹni tí wọ́n ló ń béèrè mi dà. àwọn kúkú lè gbọ́n bí àwọn ló tún bẹ̀rẹ̀.
ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi payé ìpín o àjẹ́. olórí ṣàlàfíà ni adúpẹ́ mà pẹ̀lẹ́ ẹ̀dẹ̀kọ́ ọ̀rọ̀ lùi àwa nìyẹn. ẹjọ́ olórí mú màá fẹ́ rí yín ni. ace kí ni nǹkan tó fẹ́. ṣé kò léwu. ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Aremo tèmi. ìrònú ẹ̀dá kò bá bí èdùwà gbà a ò kúkú lè mọ bí bàbá ẹ̀dá ò lè ṣé kò léwu. sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi payé ọkọ̀ jẹ́ ká sọ̀rọ̀ private tẹ́ẹ̀bà máa. arákùnrin kò sí àyè fún gbogbo yẹn bí. jẹ́ kí n try láti rìn ṣùgbọ́n ó ní nípa rẹ̀. Excuse me. ilé ayé ti rí ẹni sùúrù irọ́ let me see him in private. ẹ lọ dúró dé mi. ẹ̀wọ̀n sábà bí ẹ̀dá ti rí ènìyàn mọ̀jú ẹ̀dá ẹni pàtẹ́ ọjà òjà kí ó ṣe dẹ̀ ń bá ní ìgbà kan yìí. gbàgbé fílẹ̀ ọmọ ẹ̀ má yà ló má dà lọ. ẹ wá bí ẹ wá ń bí gbogbo akọrin tẹ máa ṣe láàfin yìí òun nìyẹn olórí lọ tán ẹnìdá fúláwà lẹfẹ mi náà wà ń tẹ. orí ẹ̀ sì fúláwà ni ìṣẹ̀lẹ̀ kó lọ kó jalè lórí ẹrú ọmọ ẹ̀ kan náà. wà á ṣe bó ṣe ṣe rẹ́ jìlá rẹ̀. ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tọ́ ẹ wá wo pín Ẹlẹ́dùà o àbẹ̀wò ráyé ẹ̀dá níta ìrònú ẹ̀dá kò gbà bí Èdùà gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi payé ìpín o àjẹgbà ènìyàn wáyé ẹ̀dá ti rí èrò ẹ̀dá gbọ̀nà tọ́ ẹ wá wo pín mo gbọ́ pé ẹ̀ ń pè mí. olórí nǹkan. mo sọ fún ilé ẹ̀kan kan bá ń sọ̀rọ̀ ń ta. ìrònú ẹ̀dá kò gbà bí Èdùà gbà a ò kúkú lè gbọ́n bí bàbá ẹ̀dá ò lè kọ̀ sí àṣẹdá lọ́rùn ẹ̀dá tó fi payé ìpín o àjẹgbà. ẹ wò bí ilé ayé ti rí ẹ wò ọ̀rọ̀ ilé ayé lẹ́sẹ̀ ẹ gbà ẹ wò sábà bí ẹ̀dá ti rí ènìyàn wojú ẹ̀dá lóde ẹni pàtẹ́ ọjà òta o ọ̀tọ̀ lẹ́ni wájà wá ná orí òyì akúnlẹ̀yàn dànù ọ̀kadàrà ọ̀gá kó kọrùn ẹ wò bí ilé ayé ti rí ẹ wò ọ̀rọ̀ ilé ayé lẹ́sẹ̀ ẹ gbà ẹ wò sábà bí ẹ̀dá ti rí ènìyàn wojú ẹ̀dá lóde ẹni pàtẹ́ ọjà òta o ọ̀tọ̀ lẹ́ni wájà wá ná orí òyì akúnlẹ̀yàn dànù ọ̀kadàrà ọ̀gá kó kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé wà ní nǹkan tó ṣẹlẹ̀ ni. wàhálà ti ṣẹlẹ̀ lórí ẹ̀ náà bí ilẹ̀. wàhálà. ẹ wò bí ilé ayé ti rí ẹ wò ọ̀rọ̀ ilé ayé lẹ́sẹ̀. ibi ni mo wà tó lórí ilé jáde síta mi ì mọ bàbá jáde bóde pé ìlọ́wọ́ ọmọ yẹn ó sọ wípé wọ́n wá ń takọ̀ láwọn èèyàn kan ó dẹ̀ lọ́kọ́ lọ check wọn fún mi láti ẹ̀kan yẹn ni wọ́n ti rí wọn jọ wá sọ fún mi báwo lọkàn mi ṣe fẹ́ balẹ̀. relax Adéwọ̀n ṣé o ti try wọn. kí ló ń sọ yìí pé wọ́n bá wò ó pé wọ́n bá wò ó kò ṣé mi tí mo ní kọ́ lọ́wọ́ wọn tó wọn ò rí wọn láti ẹ̀kan sí ṣé mi ti ní pè wọ́n ni. náà wọ́n ní nǹkan tó yẹ kó lè ṣe
mi ò ní lórí ṣé táìmù ló yẹ kó lórí máa ń bá. Aremo wàhálà ti wá o. Wàhálà ti wá o. Kí ni? Olórí wa níta lẹ́ẹ̀kan ní ìbá wọn ta gbogbo nǹkan tí mo bá ń tàrí o gbogbo ẹni mo ṣàlẹ̀ yìí o. Kí ló ṣẹlẹ̀? Àwọn tó wà níta ló jẹ́ kó yé mi pé àwọn kíndé ọlọ́run mẹ́ta ni wọ́n fi tipátipá gbé olórí wọn ní mọ́tò tọwọ́ àwọn lọ mi ìró lórí ta omi ìrí wọn ta. Gbé olórí sínú mọ́tò. Àtìgbà wọn ni yẹn ti ṣẹlẹ̀. Wọ́n ní kò tí pẹ́ tó ṣẹlẹ̀. Àwọn olóbẹ̀ sọ̀rọ̀. Àwọn tó wà ń ta ni. Bẹ́ẹ̀ ni. Adéwùmí, calm down, relax, calm down, I can handle it. àti wàá gbé woman yẹn dé báyìí àdúgbò ló kù jù báyìí kakọ lọ gbé wọlé ńsìn kó dẹ̀ wà lọ́dún ẹ̀ kó dẹ̀ bá wa aṣọ tó bá dẹ̀ ti di àárọ̀ la kó dẹ̀ fìyà yẹn lẹ̀ kíyà yẹn máa lọ títí ẹ̀ ó ti tán o. Yes. Ṣé kò lè kú sínú búùtù tẹ̀lé sí yẹn? Kò lè kú. Tí orú bá pa sínú búùtù ńkọ́? Orú ò lè pa àṣẹṣẹ yẹn ṣáàpù ni. Mo ti wọ́ ọ̀mù yẹn. Mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Mo ní mi ò fẹ́ tàjẹ́ sílẹ̀. Mi ò fẹ́ kẹ́nìbọ̀dì má tọwọ́ mi kú. I told you. Kò sí anybody tó fẹ́ kú. Alágbó ò fẹ́ kí wíwá yẹn kú. Wọ́n sọ fún wa pé nǹkan kò gbọdọ̀ ṣe yá. So ìyá yẹn ò gbọdọ̀ kú, nǹkan kò gbọdọ̀ ṣe. In fact, a ní láti tọ́jú ìyá yẹn tó lọ́ máa sanwó fún wa pé ká tó tọ́jú ìyá yẹn tó máa fi dárọ̀ la ká kọ̀ tọ́jú ìyá tó bá dẹ̀ dárọ̀ la kí ìyá máa lọ títí ẹ̀ ó ti tán. Àwọn ṣàfàlẹ́ rẹ̀. Yes, àwọn ṣàkàkẹ́ My gosh. Ó wà nínú mọ́tò. Máa kí òkè sọ̀lẹ̀ ọ̀rọ̀ owó là ń sọ yìí. Ọmọ ní kẹ́ jókòó. Relax. Kí lè fẹ́ jẹ? Mo fún wa òkè. Òkè kí lè fẹ́ mu? Mo rí ọmọ kọ̀ọ̀kan. Ẹ̀ṣọ́. Mo wà òkè. A ní kẹ́ relax. Màmá, ẹ máa wojú mi kájọ máa rẹ̀. Mo ń wojú mi.